sọ̀rọ̀, ó nídìí o, tọ́lọ́run kò fi sọ̀rọ̀, ìdákẹ́jẹ́jẹ́ Ọlọ́run ó ṣiṣẹ́ agbára, ó nídìí o, tọ́lọ́run kò fi sọ̀rọ̀, ó nídìí o, tọ́lọ́run kò fi sọ̀rọ̀, ó nídìí o, tọ́lọ́run kò fi sọ̀rọ̀, ìdákẹ́jẹ́jẹ́ Ọlọ́run ó ṣiṣẹ́. Àlàáfíà kó máa bá gbogbo agbára, ó nídìí o, tọ́lọ́run kò fi sọ̀rọ̀. ògo máa ní fún Ọlọ́run lókè ọ̀run. Àlàáfíà kó máa bá gbogbo ènìyàn ní ìrọ̀lẹ́ yìí nítorí Ọlọ́run Elédùmarè ẹni tó ní ayé gbogbo. Ojú Ọlọ́run ò ní o, dákun má rọra ọ̀rẹ́ pé torí ojú Ọlọ́run ò wọ́. Ó nídìí o, tọ́lọ́run kò fi sọ̀rọ̀. Ẹ káàbọ̀ sórí ètò yìí nítorí Ọlọ́run Elédùmarè ló rán wa wá. Ó nídìí tí Ọlọ́run ò fi sọ̀rọ̀ nítorí pé ọba alágbára ni Elédùmarè, ó sì máa tó ń ṣe. Ǹjẹ́ kò wá nídìí bí Ọlọ́run mi ò ṣe tí ì sọ̀rọ̀? Ṣé Ọlọ́run ò gbọ́ àdúrà ni? Àbí etí Ọlọ́run wá di sí ọ̀rọ̀ wa? Etí Ọlọ́run wa ò kúkú dì, bí ikú ilé ò pa ni tòde ò lè pa ni. Mo kí gbogbo ènìyàn lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sórí ètò yìí. Mo kí gbogbo ènìyàn nítorí Ọlọ́run tó ní májẹ̀mú, òun ló ní májẹ̀mú rẹ̀, kò sì yí padà, ó ń ṣiṣẹ́ agbára lọ, yóò sì tún ṣe é bó ṣe tó ń ṣe o, kò ní fi tèmi tìrẹ sílẹ̀. Mo gbàdúrà gbogbo ọkàn tó ń gbọ́ mi, orí yín ò ní gbàbọ̀dè. Mo ní orí wa ò ní gbàbọ̀dè. Ẹ káàbọ̀ sórí ètò yìí torí pé Ọlọ́run ló ní, òun ló rán wa, òun ló ní ká máa rìn ṣòó, ká máa túyàgbá rìn ṣòó níta. Èmi a máa sọ pé tó bá jẹ́ ènìyàn ni a ti dún màrúnú máa wá. Èmi a máa sọ pé tó bá jẹ́ ènìyàn ni ó máa ní ibo la fẹ́ gbé gbà. Tó bá jẹ́ ènìyàn ni ó máa lá òye nínú wótòwórò tí à ń sọ pé ká má sọ mọ́. Wọ́n á ti dẹ́rù bẹran ara. Ṣùgbọ́n Ọlọ́run ọ̀gá ògo, ẹni tí gbogbo ayé ń bọ, ẹni tí Ọlọ́run mi ó ní àṣòro ṣe bí Ọlọ́run, ìwà Ọlọ́run ni, kò jọ tènìyàn. Ìwà bàbá mi ni, kò jẹ́ kí ni o, kò jọ ti ọmọ adarí hurun kankan. Ǹjẹ́ kò wá nídìí bí? Irú èyí tí Dávìdì sọ nínú gbólóhùn rẹ̀. Kí n tó máa tẹ̀síwájú, àkòrí náà ni mo pè ní pé bí ikú ilé ò bá pani, tòde ò lè lágbára. Mo ti sọ díẹ̀ nínú ọ̀rọ̀ náà lọ́jọ́ sí pé ẹ wá wò ó, bó lè ò bá jẹ́ ará ilé, olè kì í gbẹ̀yìn òkùlé wọlé. Mo kí gbogbo èèyàn kí n tó tẹ̀síwájú. Ọ̀rọ̀ náà ò tí ì yé tèmi tìrẹ. Àṣẹ dé fìlà, àṣẹ mẹ́yẹ bọ̀ lápò ni. Gbogbo wa tó ti wọlé ni máa kí pátápátá. Ṣùgbọ́n mo júbà Ọlọ́run àkọ́dá ayé, àṣẹ̀dá ayé Elédùmarè. Ògbé nínú ọmọ ènìyàn fọ́hùn, ògbé nínú adélébọ̀ ṣoge. Ẹni tọ́run ògbà tó fi lé ayé ṣàpótí ìtìsẹ̀. Mànàmáná alágbára tí ò lè yíjú wò, yẹ́rìyẹ́rì iná tí síwájú rẹ̀. Ọlọ́run mo júbà rẹ o, orí mi rèé o. Mo kí gbogbo ènìyàn lẹ́ẹ̀kan sí pé àlàáfíà kó máa bá wa gbé o. Kí
kíkí mi bẹ̀rẹ̀ látòrí màámi Mátúndé, ẹ bá mi kí àǹtí Búkì. Mo kí àwọn tó ti wọlé ń bí, Margaret James, Ọlápàdé Tajudeen, Adex, Adéníkẹ́ Ṣóbánjọ, Agboola Ìmálẹ̀ Ayọ̀. Mo kí yín o, ẹ káàbọ̀ sórí ètò yìí. Yeti Queen, lórúkọ Jésù ẹ ò ní sọnù. Gbogbo yín náà ni mo kí. Adùnnídayọ̀, lórúkọ Jésù ò ní rí nǹkan gbégbìn bí òjò lu bí ọmọ. Jídé Ọmọ́táyọ̀, ẹ káàbọ̀ sórí ètò yìí. Adùnnídayọ̀, ẹ mà káàbọ̀. Àǹtí mi àtàtà Ìyálájé 1, Rachel Òjó, ayé ò ní ipa yín dà sáìdá. Ẹ ti máa ṣe, ayé ò ní kẹ ìdí àìmáa ṣe sí yín. Àwọn èèyàn mi nù ní. Mo kí gbogbo ènìyàn tó ti gẹ́ tèmi bù sí, ẹ káàbọ̀ o. Ìyá àjọ wa, mo kí gbogbo yín. Mo kí gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀. Mo kí ẹ̀yin tí ẹ ń jà ti fitafita lórí ilẹ̀ Yorùbá nation lápapọ̀ pé ara wa lè bí, ẹ káàbọ̀, ẹ sì kú ọjọ́ mẹ́ta. Kò sí wàhálà o, bẹ́ẹ̀ ni kò sì sí ìdààmú. Ṣùgbọ́n wàhálà wà lórílẹ̀-èdè location 419. Orílẹ̀-èdè tó jẹ́ pé kò sí ìfararọ, adìyẹ bà lókùn, ara òro kùn, ara òro adìyẹ. Máàmi, báàmi, ẹjẹ́ àrìn sólẹ̀. Wọ́n ní kò yẹ ká pẹ́ ká tètè mọ tí a. Mo ní ta ni Boko Haram nínú apá kínní. Apá kejì rèé o. Òun ni mo kọ pé bí ikú ilé ò pa ni, tòde ò lè pa ni. Hallelujah. Mọ́mì, ìrìn àjò méjì ni. Kí mo pè é? Ìrìn àjò méjì. Ìkan ṣèkà, ó forí ìjọba álẹ̀. Èkejì ṣèkà, apá sórí ìjọba. Ìjà ẹ wá rántí pé alákọ̀ọ́gbàgbé ní orílẹ̀-èdè location 419. Iye wa ò sí, a kì í rántí ohun tẹ̀yìn, ohun tá a bá ń jẹ lọ́wọ́ là ń rántí. Mami, máa bá mi da lọ́ọ̀fù bolẹ̀, máa da láìkì yẹn bolẹ̀. Tó o bá fẹ́ jẹ́ n continue, torí ibi tí mo fẹ́ gbà jáde lénìí, ó máa dàbí eku ẹmọ́ tó gbọ́n féfé ni. Ó kéré o, ó kéré o, ó dàgbà o, ó dàgbà o. Eégún léégún jẹ́ ará ọ̀run kìnkìn, ta la ará ọ̀run. Ènìyàn ní ń bẹ lábẹ́ ọgọ̀, abẹ́ agọ̀ tí gbogbo yín ń pè lára ọ̀run. Kwai, kú òmẹ. Ọlọ́run mi ó máa kú sùúrù o. Ẹ wá rójú ayé àbẹ́ òrí. Elédùmarè, níbo ni ká ti wá gbé bẹ̀rẹ̀ léni o? Torí ọ̀rọ̀ ló yí sílẹ̀ kàtíkẹ̀tí yìí. Okay, ẹ jẹ́ mú láti bí. Ìlera lóògùn ọ̀rọ̀. Abigail Ọ̀yágbọ́lá, wàrà ànúgbà orí rẹ̀ ò ní gbàbọ̀dì. Ẹ máa bá ń ṣe ọ̀rọ̀ náà. Ìlera lóògùn ọ̀rọ̀, òun ni Yorùbá pè é náà. Ṣèbí ìgbà tára rẹ̀ bá yá tó wà in a good order, àbí bẹ́ẹ̀ ni olóyìnbó ṣe ń sọnù.
ṣebí ìgbà yẹn ló máa rí àyè sọ pé béèrè bá yá o ẹja sáré. Idris Adétúnjí káàbọ̀. Ìtí mò ń sọ rèé màmá, orílẹ̀-èdè tí kò sí ìtọ́jú fún àgbàlagbà, fún arúgbó, fún omidan, fún ọkùnrin, fún obìnrin. Ìjà ìlú yẹn fararọ, orí fọ́ mi, ẹ̀dọ̀ ń dùn mí. Àkókò tí ẹ tún rò pé location 419 coronavirus. Jẹ́ kẹ́nìyàn bímọ rere ni, òun ní baálé ìkarùn-ún tó tún jẹ́. Ìgbẹ̀yìn lójú lórúkọ òun ní tirẹ̀. Ìyẹn ta ogún ìbí fún wàrà ìta. Òun ló. Àwọn kan ta ogún ìbí wa, wọ́n tà á fún àwọn aráàta. Ẹ wá wò ó, ẹ jẹ́ máa mẹ́yẹ̀ mi bọ̀ lápò. Àwọn dókítà lórílẹ̀-èdè àti ibi tẹ́yìn wà, ẹ̀yin tẹ́ ń sọ́pọ́ọ̀tì bùwọ̀dá Buhari, tẹ́ ń sọ́pọ́ọ̀tì grandpa. Lórílẹ̀-èdè tẹ́ ẹ wà tẹ́ ẹ jókòó sí ìlú òkè òkun bẹ̀, ẹ má bínú torí ẹ̀yin tẹ́ ń bẹ nílùú òkè òkun o. Àwọn èsúrú kan wà tó máa ń fọwọ́ ẹni yépo. Àwọn dádì kan wà àtòkè yẹn mo ti máa mú wálẹ̀, tó jẹ́ pé àwọn yẹn iye wọn ò sí rárá. Iye wọn ò sí rárá, ayé wọn gan ò ṣẹ́tù. Ẹ pè padà, mo wà lórí line. Ayé wọn gan ò ṣe kí ni o, kò ní ìtumọ̀ lójú wọn. Ìlú òkè òkun làwọn jókòó sí, tán fi ọ̀rọ̀ ránṣẹ́ sílẹ̀. Gbogbo ìṣesí yín, àwọn ni wọ́n mú information jáde. Àwọn yẹn ni wọ́n sọ pé bí ikú ilé ò pani, tòde gan ò ṣe kí ni, kò lè pani. Hello? Hello? Bí ikú ilé ò pani, tòde ò lè pani. Ṣùgbọ́n gbogbo ìrìn àjò tí ẹ̀dá bá ti ń rìn. Who is this person, please? Ẹ má jẹ́ n bínú o. Mo ti sọ fún yín tí n bá ti wà online, má dẹ̀ ti fẹnu kan sọ fún èèyàn. Ẹ dákun, ẹ má disturb mi. Kí lẹ wí? Mo ń sọ, mo ní mo wà online. Ìyí tí mò ń sọ rèé, gbogbo èèyàn tó ń gbọ́ mi. Gbogbo nǹkan láyé yìí ó wà pẹ̀lú ìrìn àjò téèyàn bá ń rìn láyé. Ìrìn àjò téèyàn bá ń rìn láyé ó ní í ṣe pẹ̀lú ètò Ọlọ́run. Gbogbo ohun téèyàn bá dẹ̀ ṣe. Gbogbo ohun téèyàn bá dẹ̀ ń ṣe ẹ̀san ni. Gbogbo ìrìn àjò téèyàn bá dẹ̀ ń rìn ògo ni fọ́lọ́run lórí ẹ̀. Ilẹ̀ location 419 wọn ò ṣe ẹ̀tọ́ ènìyàn ní dókítà. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé èèyàn ló ń bẹ lábẹ́ àgọ̀. Èèyàn ló ń bẹ lábẹ́ àgọ̀ tó ń gbéégún. Ẹ ò ka àwọn ọmọ wa sí gẹ́gẹ́ bíi pé ẹ wo iye ọdún tán fi lọ ṣe sí skul láti ṣe dókítà. Ẹ ò sọ ohun tó yẹ fún wọn, ṣùgbọ́n ẹ̀yin lè gba dókítà tẹ́ máa lọ bá ní London
l'Amẹ́ríkà ẹ rí pórí yín burú sà. ẹ máa kú o bọ̀dá Tinubu fi Nàìjíríà lẹ̀ ó lọ jókòó sí United Kingdom láti lọ gba treatment. ṣé ẹ̀yin tún Nàìjíríà ṣe tẹ́ ń pe wọ́n Nàìjíríà ẹ rí pé ti ya wèrè. ẹ máa lọ máa gbóògùn nílùú òkè òkun ṣé báwọn dókítà tiwọn náà bá daṣẹ́lẹ̀ ṣe máa lọ síbẹ̀. ṣùgbọ́n ẹ̀yin bàbá màmá iye yín ò sí. tá a bá ń sọ̀rọ̀ Yorùbá nation ẹlẹ́ẹ̀mọ́ ti ń jẹ́ bẹ́ẹ̀. ẹ lọ general hospital káàkiri wọn ò lè tàtẹ́ǹdì sí yín. àwọn arúgbó ti kú tán báyìí. àwọn ọ̀dọ́ gan wọ́n ru òkú wọlé jáde. tóbi pé mọ́ṣúárì gan ò gbàyàn mọ́. ká má wàá tún sọ èyí tí àwọn x-men àwọn Boko Haram boko tí wọ́n ń pa ènìyàn lọ́lọ́ báyìí. ẹni tó bá lù ń kùmọ̀ lórí ibo ló ti fẹ́ lọ gba treatment. ẹni tí ẹ di àwọn kílẹ̀ pé àwọn x-men tó bá yìnbọn ibo lẹ ti tọ́jú fẹ́lẹ́ tọ́jú wọn kò sọ sípítà. torí bá fọ́ sí i tó o bá tètè lọ́ọ́ máa gbó kó o máa kàgbó mọ́kù dáadáa tí ẹ bọ́ ọ̀rẹ́ nì. ṣùgbọ́n North Thailand wọn lọ́hùn wọn náà ń pínwó fọwọn arúgbó. kọmíṣánná mínísítà sọ pé àwọn ò lè pín owó fún àwọn tó wà nílẹ̀ Yorùbá torí pé àwọn ọmọ wọn wà nílùú òkè òkun tó ń ràn wọ́n lọ́wọ́. kò sí dókítà nílùú ẹ̀dẹ̀ ń sọ pé ìlú dáa. àwọn doctor strike ẹni tá a bá lọ bíṣẹ́ ẹlẹ́ẹ̀ní fún wọn lówó ṣé ẹ̀ mà pé ẹ ti ya wèrè. kò sí ìtọ́jú gidi fún wọn. Sanwó-Olú sanwó èpè adúrú owó coronavirus tó kó jẹ. àwọn dókítà tó kú lórí ọ̀rọ̀ coronavirus kí ló fún ẹbí wọn ẹ béèrè lọ́wọ́ wọn. wọ́n tàn yín jẹ wọ́n ní 2023 wọ́n ń ṣèranù káàkiri wọ́n ń ṣẹgbẹ́ kiri ṣé ó ti tán lójú yín. I don't want to say anything pertaining Buhari wedding because tí mo bá ń sọ̀rọ̀ ń pa ẹ̀ mo ń establish ẹ̀ mo ń promote wedding ẹ̀ mo ń sọ fún àwọn àgbáyé pé wedding yẹn ó sùn ọ̀ níhùn. ṣùgbọ́n èmi ignore ẹ̀ ní torí pé àwọn olórí burúkú kan lọ bẹ̀. ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ mú jáde ńbẹ̀ ni pé gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń ṣe PDP ẹ̀ ń ṣe APC ẹ̀ ń ṣe amúgà ẹ̀ ń ṣe gbogbo rẹ̀ papọ̀ orí burúkú ló lẹ́gi mọ́ yín o ẹ̀ ń ṣí èrè ni because tọpọlọ yín tí Kristi tí ọpọlọ yín tí ò ṣẹ́tù tó yẹ pé ẹ ní ìdí deliverance ẹ ní máa sọ pé ẹ ń jà torí òṣèlú kan. gbogbo àwọn tẹ́ ń jà torí ẹ̀ gbogbo wọn ni wọ́n kóra wọn jọ síbi tán ti lọ sórí burúkú tán náà ṣe wedding. Bíbélì sọ pé láìsí iṣẹ́ òkú ẹ béèrè lọ́wọ́ ọmọ Buhari iṣẹ́ wo ló ń ṣe tó fi lọ fẹ́ yàwó. ẹ béèrè lọ́wọ́ ọmọ tí wọ́n fẹ́ gan ọmọ ọba tán fẹ́ ẹni iṣẹ́ wo náà ṣe company wo ni baba ńlá baba kú wọ́n sílẹ̀ iye yín ò sọ. àwọn Niger Delta náà ń pariwo tí wọ́n sì 3%. Let me tell you the reality. Samfara àwọn rí gold nílùú tiwọn wọ́n sọ pé kò kì í ṣe ti ìjọba àpapọ̀ ṣùgbọ́n state wọn nìkan àwọn náà nìkan wọn ìjọba àpapọ̀ dẹ̀ gbà bẹ́ẹ̀. tó bá jẹ́ pé àwọn Northland yìí ni wọ́n ní ilé epo àwọn ìwà epo wà yìí Nàìjíríà ti pín wọ́n á ti náà ní kí kẹ́nìbọ̀dì ó gbọ́ múmú ìyá rẹ̀. ṣùgbọ́n ọ̀rọ̀ epo tó wà ńlẹ̀ tán ti ń rówó tán fi ń tùlù wọn ṣe òun ló wà ń bì. wọ́n ń ṣòfin ká má sọ̀rọ̀ tẹlifíṣàn ò lè sọ̀rọ̀ rédíò ò lè sọ̀rọ̀ ẹni tó bá tún bọ́ sórí social media tó tún sọ̀rọ̀ wọ́n ní a lọ gbé wákàn fokùn ajá sí lọ́rùn kan bẹ́rí ẹ̀ fógun. ẹ̀yin kan wá ní pẹ́pẹ́sẹ́ o ìyẹn gan ló wù yín láti ṣe ẹ rí pórí yín burú. àwọn ẹlẹ́kùn sunkún
ẹ lọ gbọ́ irú àwọn ọmọ Baptist tí wọ́n kọ́, ẹ gbọ́ statement tí wọ́n sọ lẹ́nu wọn. Ọba kan sọ̀rọ̀ nínú àwọn tán jí kó tán gbà jáde níjẹta. Ó lóun Nàìjíríà ti tóbi jù, ó ló yẹ ká pín. Wọ́n dẹ̀ rìn lọ́jọ́ mẹ́ta nínú igbó pẹ̀lú pankẹ́rẹ́. Wọ́n ní tán bá fẹ́ mu mi kan fún wọn, ẹgbàá náà máa fún wọn. Tán bá lè bí pa wọn, ẹgbàá náà máa fún wọn. Àwọn ọmọ kéékèèké wọ́n jí láàárọ̀ kùtùkùtù, wọ́n bọ́ sínú ogun. Wọ́n jí láàárọ̀ kùtùkùtù, wọ́n bọ́ sínú wàhálà. Iye yín ò dẹ̀ sí lórílẹ̀-èdè yìí. Ṣé àkókò tó yẹ ká bọ́ ọ̀tà lélẹ́yìí láti pariwo, ṣùgbọ́n ẹ lìkì mọ́lé, àwọn ọmọ yín dẹ̀ ń kú wọn yín lọ́wọ́, dókítà ò sí lórílẹ̀-èdè. Kò sí ìjọba, kò sí ààbò, kò tún sí ìlera. Ṣèbí tí ò bá sáàbò, aṣá máa rí kan mú, kò tún sí ìlera. Méjèèjì tó dẹ̀ wà so important in a country nìyẹn. Tá ń pè lórílẹ̀-èdè tí ò bá ti sí àwọn ìlera, ibi táwọn yẹn náà ti tún sọ pé ń kóra wọn jọ, ẹ̀yin lẹ́dẹ̀ declare pé Saudi Arabia o àbí kí lẹ́ ń pè, wọ́n ní right àti lọ ṣiṣẹ́ ń bẹ̀ kán máa bọ̀ lọ́fẹ̀ẹ́. Kí ló tún lè mú DSS lọ tú wọn ká níbi tí wọ́n wà? Ojú ẹ̀ máa bọ́ ta o. Kí ló lè máa mú wọn? Kí ló lè máa mú wọn láti ṣe kíni? Láti lọ máa kọ́ wọn. Ẹ ń ṣe rádaràda. Kò sí dókítà lórílẹ̀-èdè. Ẹni tán bá tún ṣiṣẹ́. Àwọn náà dẹ̀ takú wọn náà ṣiṣẹ́. Ẹ jọ̀ọ́ dáàdì mọ́mì, ṣé ọ̀rọ̀ ìlú yìí ṣé kò ti pín already? Ó ti pín. Láti bí oṣù kan sí báyìí làwọn dókítà ọmọ ti strike. Ìjọba Nàìjíríà ò dẹ̀ rí nǹkan ṣe sí. Àwọn Yorùbá náà ò dẹ̀ sọ̀rọ̀ síbẹ̀. This is evidence to us to prove it out to world. Àwọn evidence wà rèé láti pariwo sí ìjọba àwọn òyìnbó olórí burúkú tó fẹ́ padà wá fi yín ṣẹrú. Àwọn òyìnbó tẹ̀yìn pariwo fún lójoojúmọ́ yẹn, ṣé they are listening to you at all? Àwọn ni wọ́n tún frustrate àwọn èèyàn pípọ̀ àwọn èèyàn wọ̀nyí. Àwọn ni wọ́n kó ìkan ìjà yẹn, ṣé wọ́n rà á lọ́rùn ni? Ṣèbí ibẹ̀ yẹn náà ti ń rà á. Bí kú ilé ò bá pa ni, tòde ò lè pa ni o. Ọmọ iná ni wọ́n rán sí iná, bẹ́ẹ̀ ni ọmọ omi ni wọ́n rán sí omi. Ṣé ìwọ gbàgbé pé omi tí ẹja gbénú rẹ̀ dàgbà, òun láyé tó fi ń sin ẹja jiná? Ipa kejì, torí mi ò ní pẹ́ kí n tó wá bọ́ ságbá mi ọ̀rọ̀, ká tó wá tì ká bojú ìlú. A ti kàngán bojú ìlú, bó bá ya kó lè ya lálẹ́ yìí. À ń lọ ibi tá à ń lọ. Àánú mi lẹ̀ ń ṣe torí pé mò ń sọ̀rọ̀. Ṣùgbọ́n ẹ ṣàánú àwọn tó ń bọ̀ lọ́la. Àìmọye àwọn tó pè mí dáàdì sọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yóò ti wá pọ̀ jù báyìí. Àwọn ẹ̀gbọ́n ń pè mí pé ẹ fi ẹ̀mí mi sílẹ̀. Mi ò lè dá wọn lóhùn ní ẹ̀múṣẹ́ mi ẹ̀rẹ̀ mi. Ṣùgbọ́n àwọn tó ń bọ̀ lọ́la ń kọ́ kí ni wọ́n fẹ́ pass through. Tẹ́mi bá ti kú ò, èyí tó kù iyẹ̀pẹ̀. Dáadáa ilé ayé yìí òpin ìrìn àjò inú ilẹ̀ ló mọ̀. Ìwì. Ṣùgbọ́n ẹ̀yin wọ̀nyí ẹ gbàgbé pé ẹ máa kú lọ́jọ́ kan, ẹ ó ṣòfò dànù tìrantìran. Ọ̀ṣínbàjò come here. Bàbá Dáńkú ẹ wá ń bí. Grandpa wa, daddy wa, ẹ káàbọ̀. It is normal to Nigerians to be experiencing abikileve pe bandits and Boko Haram. It's not a big deal. Because it's not big deal in your room.
It's not big deal in your family. A man of God. Ìránṣẹ́ Ọlọ́run. Ẹni tó gba ìránṣẹ́ Ọlọ́run kọjá. Ẹni tó sọ pé òun lọ theology. Ẹni tá a dèrò lé lórí. Kó dẹ̀ máa sọ pé Boko Haram àti bandits pé kò jẹ́ ohun bàbàrà lórílẹ̀-èdè. Pé àwọn ẹgbẹ́ kan tá kóra wọn jọ tán pariwo kiri. Àwọn ni wọ́n ran bandits lọ́wọ́. Daddy. Wọ́n lè bú àgbà o ẹgọ̀sà. Daddy, ẹ ṣe kíni? Ẹgọ̀. Ìgbẹ́ lẹ́nu yín yẹn, ìgbẹ́ ní ẹnu yín. Because báwo lẹ máa ṣe sọ pé orílẹ̀-èdè pé kò ní mínì kán máa jí wa gbé? Kò ní mínì kán máa fi wá gba ransom. But your son can donate money on behalf of àwa ilẹ̀ Yorùbá àwa ọ̀dọ́ fún ọmọ Buhari. I will forget. I will search for it and I will bring it out. When I speak, níjẹta, tọ́lọ́run fọwọ́ tọ́ mi pé bàbá wa Wọlé Ṣóyínká kí lẹ ń ṣe tẹ́ ẹ sọ̀rọ̀? Dáàdì ẹ ṣeun o. A lù yín lọ́gọ̀ ẹnu ẹ dẹ̀ dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀. Àgbà adùn yín dà. Ẹ ti ṣe ti yín. Ẹ ti sọ̀rọ̀ pé Sunday Igboho kì í ṣe terrorist. Bẹ́ẹ̀ là ń bọ́ ọmọ ọkùnrin. Daddy, I appreciate you. Thank you so much. But you are still there. Baba Obasanjo said this morning or yesterday pé àwọn ọ̀tá ilẹ̀ Nàìjíríà. Daddy, who is ọ̀tá ilẹ̀ Nàìjíríà? You are among of him. Ìwọ náà lọ́wọ́ ń bẹ, ẹ̀yin náà lọ́wọ́ ń bẹ. Borílẹ̀-èdè yìí ṣe dà lẹ́ni, ẹ̀yin náà lọ́wọ́ ń bẹ. There's one man talk to us today. Àti ẹ̀ mọ̀ pé DSS ni. As bọ́kùnrin yẹn ṣe behave, bó ṣe dress, DSS ni. Ó wá àwa jókòó, ó dẹ̀ wá bá wa níbi tá a wà. Ó kà kí wa, ó ní you are enjoying yourself, you are do this, you are do that. Bí mo ṣe dá lóhùn, ó ní mo wá dá lóhùn ní enjoying for waiting. Enjoying kankan o. Nàìjíríà tí ò dá yìí, bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn. A DSS man. He's a DSS. Before we know, àti deep ọ̀rọ̀. Before we know, àti sọ̀rọ̀. Ó sọ fún wa pé ọ̀lẹ ní gbogbo ọmọ ilẹ̀ Yorùbá. Ó ní ọ̀lẹ ni wá. Ó ní starting la ní, a ò ní finishing. Mo ní why? Ó ní tí àwọn nǹkan tó yẹ pé ká máa jó lọ. Ó ní Sunday Igboho. Ó ní wọ́n stop ẹ̀ láàrin 50. It's not up to 3 months. Yorùbá keep silence. Nobody can speak again. Ó ní why? Mo wá dá lóhùn. Mo ní Yorùbá ò tí ì mọ̀ kankan ni. Ó ní lọ́nà wo? Mo ní ṣé ọ̀nà tí tó ń ṣẹlẹ̀ ní Jos lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀yin wòlíì ẹ gbọ́ o. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ súnmọ́ bí. Ẹ̀yin àfáà. Ẹ̀yin ìmáàmù. Ǹjẹ́ tiwa ò di? Àdẹ̀gbọ́n tó ń ṣẹlẹ̀ ní Plateau. À ń gbọ́n tó ń ṣẹlẹ̀ ní Jos. Wọ́n ń pa kékeré. Wọ́n ń pa nílá. Mo wá wò ó títí. Mo ní ó ń bọ̀. Àwọn láńdẹ́dẹ̀. Ó ní ilẹ̀ Yorùbá ò dé àwọn kankan. Ó ní we are free. Ó ní gate wá sílẹ̀. Torí pé ó ń bọ̀ lọ́dọ̀ wa. Yes, ó dẹ̀ ń bọ̀ lóòótọ́. Ṣùgbọ́n Ọ̀ṣínbàjò sọ pé kò ní mínì kán máa pa yín lọ. Ó ní kò ní mínì kò jẹ́ ń bàbàrà sí orílẹ̀-èdè Nàìjíríà kájínigbé máa jí yín gbé. Kò ní mínì ká máa ṣe mass burial. Kò ní mínì ká máa bẹ́ orí àwọn èèyàn. Kò ní mínì ká máa kó àwọn ọmọ ilé ìwé. Because you have a security. Wọ́n gbé Brigadier lọ. Ọjọ́ tán jí Brigadier gbé
nílé àwọn ẹ̀kọ́ oníjagunjagun ọjọ́ náà náà máa pa. Ṣé ẹ rí pé ìtìjú ńlá lélẹ́yìí? Ẹ̀dẹ̀ ní orílẹ̀-èdè kan láwà, ẹ̀dẹ̀ ní ẹ̀yà kan. The man now said, mo wá dá lóhùn, ó ní ìlú wo tẹ́ ẹ bá kú on Jos, tẹ́ ẹ kú òní ìlú Mọ́là, tẹ́ ẹ bá ń bọ̀, ibo lẹ́ kọ́kọ́ kàn, tá a bá gba abẹ yẹn wọlé. Mo lẹ́kìtì ni, ó ní ẹ lọ rán Fáyẹmí létí, ó ń bọ̀ wá. Nígbà tó bá kẹ́ Èkìtì, tó bá wọlé síbẹ̀, tó bẹ̀rẹ̀ sí pa wọ́n bí ẹni pẹran, ó ní they will know. Ó ní tó bá kú ọ̀n bẹ̀, àwọn kan máa sá láti bẹ̀, àwọn ará Oǹdó ò ní lè dúró, wọ́n á sá. A kú ọ̀n bẹ̀, a kọjá sọ́sùn àbọ̀ Oǹdó, mọ́mì níbo lẹ̀ wá ń sá lọ. Ṣé nọ́ọ̀tì yẹn lẹ fẹ́ sá padà sí? Àbí ilẹ̀ Yíbò? Ẹ rí practice tán ṣe fún yín, ẹ rí òwe tí wọ́n pa fún yín. Nígbà tán débẹ̀ yẹn, wọ́n lọ já bíríìjì. Èyí tó wọ ìletò nínú plẹ̀tù yẹn, wọ́n wá pa wọ́n dáadáa, wọ́n rẹ́ wọn bí ẹni rẹ́lá. Èmi ò kà fẹ́ máa ṣó fídíò ni. Tí n bá ṣó fídíò, ẹlòmíì ò ní lè sùn. Bó ṣe pa kékeré tán du, bẹ́ẹ̀ náà pa ńlá. Tírú ẹ̀ bá wọlé Yorùbá, ibo lẹ fẹ́ ságbà? Ṣé bẹ́ẹ̀ ni Sunday Igboho sá lọ Kótónú? Màá rí ibi tí bàbá ńlá kú bàbá yín máa gbà. Ṣé bá a sọ ẹlẹ́hùn ní gbọ́? Ìgbà tẹ́ ẹ bá sá lẹ́kìtì, àwọn tí ẹ̀dẹ̀ ń rò wọ̀nyí, gbogbo wọn ni wọ́n ní asylum. Nígbà tí Tánlé Fáyọ̀ṣe láyé Ọbásanjọ́, níbo ló sá lọ? Tó lóun fi gbogbo owó sí adìyẹ lẹ́kìtì, níbo ló sá lọ? Tí bàbá tó ṣolóògbé lánàá yìí, kí lẹ́ ń pè é? Olúrìn tó padà sékìtì. Owó tí Olúrìn tí Ọbásanjọ́ lọ mú Olúrìn padà wá sékìtì wá ṣèjọba gómìnà láyé kí lẹ́ pè é? Ẹ rán mi létí. Fáyọ̀ṣe sá padà kú òun bẹ́ẹ̀. Òun ni mo ṣe sọ pé ẹ máa ń tètè gbàgbé ọ̀rọ̀ àná. Ìgbà tó Ọbásanjọ́ débẹ̀, adìyẹ bíi méjì ló mà kó sínú pọ́tírì. Ó kó ṣe kíni? Òṣòkò malẹ̀. Ó sá lọ sí Kótónú. Ó lọ gba asylum síbẹ̀. Ìgbà tó rí pé Ọbásanjọ́ kúrò lórí oyè, ó bá padà wá. Èébú tó bú Buhari ló ń lọ ńlẹ̀ yìí. Nígbà tó tún wá tú yín jẹ lẹ́kìtì, òun náà ló tún padà tó lóun fẹ́ gbàjọba Nàìjíríà. Ẹ̀yin ẹ dúró ń bẹ̀ o, ẹ kíìpù yẹn pamọ́, ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ lọ́jọ́ kan. Fáyẹmí Dìdìrìn, ṣé kò sọ́mọ̀wé ní Èkìtì mọ́? Òní wà ń bẹ̀, ẹ̀dẹ̀ pọ̀ lẹ́pẹ́tẹ́ o, Èkìtì dẹ̀ ń kàwé o. Ẹ tún wá mú olè Fáyẹmí. Fáyọ̀ṣe ṣe tiẹ̀. Fáyẹmí tó tún ṣẹlẹ̀ kí ẹ tún dá padà síbẹ̀. Fáyẹmí ò náà ló wá fìyà jẹ yín. Ẹ jẹ́ tètè fa Fáyẹmí létí kó má lọ gbowó òràn, owó orí burúkú, kó má fún ìjọba Nàìjíríà, ìjọba Fúlàní nílẹ̀, ká má fi dẹran. Pípa ni wọ́n máa pa yín o. Ṣé wọ́n ti jẹ́ ẹ̀míà? Ẹ bá mi sọ fún Èwí Ọ̀fadó pé kó Fáyẹmí létí pé kó má fún wọn nílẹ̀ tí wọ́n máa fi kún ẹran láti jẹ lẹ́kìtì. Ìyẹn mo sọ, yẹn mo dúró ń bẹ̀. Ẹ̀yin ará Oǹdó, Òṣèmọ̀wé ọ̀fọ̀ Oǹdó, kíládé jọ, kádé pẹ́ lórí o, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kí rùkẹ̀rẹ̀ ó dókínni. Déjì Ọ̀fà Àkúrẹ́, kábíyèsí ọba Tóyìnbó, kádé pẹ́ lórí o, kí lẹ̀kẹ̀ pẹ́ lọ́rùn, kí olórí ó ṣiṣẹ́ ìbí. Mo kí yín lógúnlógún, mo kí yín ní tìjẹ̀sà, mo kí yín ní ti wòlíì. Àlàáfíà Ọlọ́run kó bá yín gbé o. Ẹ tètè pé Akérédolú, ẹgbọ́n tí mo wí, ẹni ànílẹ̀ l'Óǹdó tá a fẹ́ fún wọn o. Ẹ gbé jáde, tá ò bá gbọ́ nínú pépà, ẹ kàn dín nínú iyọ̀ o. Gbọ́n tí mo wí o, ẹ ṣe kí ni? Ẹ máa kàn dín nínú iyọ̀, torí pé ọ̀rọ̀ tó ń lọ yìí, ọjọ́ kìíní nínú oṣù kẹsàn-án, òun ni the end of the day, àbí báwo lẹ ṣe ń sọ lóyìnbó, òun ni ọjọ́ tó kẹ́yìn tẹ́ máa fọwọ́ sínú ìwé yẹn. Tẹ́ ẹ bá fọwọ́ sí, ikú tó máa pa yín tó máa pọ̀ ọmọ yín lẹ fẹ́ fọwọ́ sí o. Àwa ò nílẹ̀ tá a fẹ́ fún ẹjẹkójẹkó. Ẹ gbọ́,
a ò nílẹ̀ tá a fẹ́ fún wọn lóńdó gbogbo ọba Ìkẹrẹ́ ọba Ọ̀wọ̀ gbogbo Ìkálẹ̀ pátápátá Àbọ́yì gbogbo yín ni mo ké sí títí dé Ọ̀rẹ́ Òdìgbò mo pariwo fún yín o báyìí yé yìí à ń tètè gíyàn ò ṣe mọ̀wé o náà gíyàn fi ẹ̀mà nálẹ̀ n'Oǹdó ẹ̀ nálẹ̀ n'Oǹdó o yá ń kó Fúlàní dó ń dẹ̀ hàn láti gbọ́ báyìí ò ṣe mọ̀wé o ẹ̀mà nálẹ̀ n'Oǹdó ìyá fẹ́ mú kó Fúlàní o dó ń dẹ̀ hàn alẹ́ wa fẹ́ ń kọ́lí alẹ́ wa fẹ́ mú tìàmọ́tò àwọn ọmọ wa ó wúlò òyìnbó fẹ́ ń ṣeun mèémèé ẹ máa nálẹ̀ n'Oǹdó ìyá fẹ́ mú kó wọn ò dám dẹ̀ hàn ó gbọ́ báyìí ò ṣe mọ̀wé ẹ bá mi ṣí ọ̀rọ̀ yìí jáde ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ àwọn gbogbo ará Oǹdó tó wà ní outside kán lè pín kó lè dọ́dọ̀ lọ́bùn kó dọ́dọ̀ Lísà kó dọ́dọ̀ Sàṣẹ́ báyìí jọmọ ọ̀lúdà òwe tí gbà ń bòyó òwò kọkọ ọ̀nà kọkọ nípa ọ̀dọ́ òwò ànákù gbẹ́pọ̀wù ìdínkù tánà dá ọ̀tánà mo kí ẹ báyìí bẹ́ẹ̀ ọdún rò mo mà kí ẹ mẹ́ bẹ́ẹ̀ àdájà mo mà kí ẹ mẹ́ dédé ẹ̀yà méje mo mà kí dédé wọn bẹ́ẹ̀ iye lọ́bùn Lísà lọ́bùn mo mà kí dédé wọn o iye lájẹ́ mo mà kí wọn dédé wọn mo mà kí lọ́ọ̀kà ọ̀fọ̀kà mo mà kí wọn dédé lọ́jà pátá dédé n'Oǹdó mo kí wọn o dédé báyìlẹ̀ mo kí wọn o dédé náà ti Òdìgbò títí d'Oǹdó dájú ẹ dédé wọn mo mà kí àmàlẹ́ ò báyìlẹ̀ òye Ọ̀rẹ́ mo mà kí wọn o mo kí wọn náà rẹ o mo kí Adélé náà rè jí ẹ dédé báyìlẹ̀ dédé àtọ́ba mo dé wọn mo mà kí o ó kún o àbá lákùrẹ́ bẹ èmà kiri ẹ o ẹ̀rẹ̀ aró gbégbégbè bí èsè lúbi ọmọ mo mà kí ọba kábíyèsí Adéjì ọ̀fàkúrẹ́ o ó kún àbá ìmọ̀ ké sí ẹ o ìyàn wí kún Akérédolú pé ìsálẹ̀ sílẹ̀ nǹkan a máa fẹ́ fún ìjọba Fúlàní kan wí sí ẹ pé sílẹ̀ o kàn fẹ́ mú kọ̀ hàn kàn fẹ́ fi dẹran ẹjọ́ ẹ̀bẹ̀ ní kìmọ̀ ẹ̀bẹ̀ sílẹ̀ lọ́n di wà nìkan wí fún Akérédolú kàn tètè kàn tẹ̀ ṣe lẹ́tà tí ẹ̀ ṣe lẹ́tà ní kàn fẹ́ kọ́ sí ká wí sí ẹ pé tètè rí lẹ́tà ìyàn gbé fóònù rin hàn àwọn kan kóra wọn ní lóyè sórí nǹkan wà nílẹ̀ tí wọ́n bá tẹ́ ẹ bá kò máa tọwọ́ bọ̀wé let me declare to you a máa bẹ̀rẹ̀ sí kí máa jó lérin yẹn mo sọ síta mẹ́ẹ̀ha ìdí rẹ̀ ẹ gbọ́ ọ̀dọ́ ìlú Oǹdó máa dìde ṣe kọ́wọ́ wọn bẹ̀rẹ̀ ká hàn lẹ́kọ̀ọ́ tọ́wọ́n kan lọ́sùn ṣe lè àbá ṣùgbọ́n l'Oǹdó ni ilẹ̀ ríà ni o àwa kan á ní ìkan ríà o ṣe fún Fúlàní o gbogbo rìsáàfù wa ìwọ̀n rìsáàfù rẹ̀ kàn wọ́n mọ́ kẹ́ bọ̀ lọ́la kàn fẹ́ ṣe nǹkan mèremère nílùú ṣe ẹran kò fẹ́ dà ṣe fámìlì ẹlẹ́ran kòkó ni à gbìn l'Oǹdó kòkó kà á gbìn obì kà á gbìn nǹkan dáradára ṣe kí màlúù kò á máa jẹ gàrí kí ẹni tó gbìn gàrí kò máa lè mú gàrí sí ẹnu rẹ̀ ṣe pé nǹkan mìíràn ti wọ̀bẹ̀ bẹ̀bẹ̀ ni mo bẹ̀ kábíyèsí o bàbá wa ẹ̀bẹ̀ ni mo bẹ̀ o èmi àwí sí wọn pé kàn support Yorùbá nation ṣùgbọ́n ọ̀rọ̀ tèmi tirẹ̀ tó kàn ọ́ mo mọ̀ pé tó bá dọjọ́ kan ṣe kú Fúlàní bá fẹ́ lé wọn kúò lórí oyè ìyẹn rántí pé ilẹ̀ Yorùbá ni kí gbogbo wa fẹ́ support gbogbo orin kan a máa fẹ́ support rẹ̀ pé kí a máa lọ mo wí sí wọn o kí a máa kọwọ́ bọ̀wé kankan o ọba kó bá wù kó gbowó ogun ọ̀run máa pa tìrantìran ni o mèé kí wọn bí wòlíì mèé sọ fún wọn ìran kì mèé rí nítorí pé nko wà lókè ètè dùgbẹ̀dùgbẹ̀ kan bá lókè ojú ètò bẹ nísàlẹ̀ ńlẹ̀ lọ gbogbo wọn ni pátápátá ni mò ń ké síbẹ̀ ẹ̀jẹ̀ kan máa gbédè kì mí wí sí wọn gbọ́ ìyá wí sí wọn lọ́wọ́ à ń wí sí wọn lìkẹ́rẹ́ à ń wí sí wọn títí dé àkókò Arígídí kàn á pé kéèké à tètè pé ọmọ wọn rí wọn Gani èmi gbà pé Gani ní ti rìn ní ti ọ̀dọ̀ tèmi o ṣe ààrẹ tèmi but bẹ́yà ààrẹ ti hàn lẹ Yorùbá rẹ̀ ni à ń wí sí pé sílẹ̀ l'Oǹdó kí wọ́n fẹ́ fún Fúlàní kí wọ́n fi dẹran àbọ̀mí rèé o dèdè Àkúrẹ́ tẹ ṣáìdì bẹ̀rẹ̀ ni à ń lẹ́wọ̀n gèlè lẹ́wọ̀ àbọ̀ yìí mo máa gèlè kí wọn o àwọn bàmí à ń yé mi mo máa kí wọn nílẹ̀ kálẹ̀ o mo kí ọba mo kí dèdè ọba ní kálẹ̀ pátá à ń lẹ́ o à ń jèrè o
àwọn ọmọ hàn ní ìlú òyìnbó dédé wọn àkéré oko wálé o èso ni àjọwé àgbọ̀nwọ́ jáwórí wálé o mo kí hàn o ilẹ̀ àgbè dédé wọn o ẹ̀bẹ̀ ni mẹ́ẹ̀bẹ̀ wọn ẹ̀bẹ̀ ni mo bẹ̀yìn o nílẹ̀ kálẹ̀ gbogbo àbọ̀ ìpátá lóde ayé títí gbogbo títí dé Ìgbọ́kọ̀dá etí odò wọ́tàsáìdì Ègbèrí gbogbo ni mo kí pátápátá ìjọ mo kí hàn o gbogbo yín ni mo pàrọwà sí ìyàn wí fún Akérédolú pé sílẹ̀ o kí wọ́n fẹ́ mú kó ilẹ̀ wọ́n fẹ́ mú kó bá sí wọn fẹ́ mú gbàgbé tíyàn dèsí gbogbo pákí abágbẹ̀ náà mú ṣe púpurú èsì mọ́ ṣe Fúlàní àti kẹrin lọ́bẹ̀ àti pa gbogbo rẹ̀ mo bẹ̀ wọ́n o àwọn ọmọ wọn kan lì dálẹ̀ à ń rí nǹkan wàá bá dé o ṣùgbọ́n tá a bá ti sáìn ìwé kan mo ti rẹ̀ jẹ́rìí àyìn kálẹ̀ gbàgbàkúgbà lẹ́ẹ̀dọ́ríà ọlọ́run àwòrán fún mi o ẹ̀yin ọba kálẹ̀ mo gbé gbòsàgbòsà kò wọ́n o mo mà pé takuntakun ẹ̀ ṣe níbẹ̀ ni ọlọ́run á pín wọn nírè o ẹ̀jọ́ o gbogbo yẹn ni mo bẹ̀ o ẹ̀ máa gíyàn Akérédolú ẹ̀ sílẹ̀ kò Fúlàní kò wá fi mú dáràn à ń wí fún Buhari pé ẹ̀ sílẹ̀ náà ń dó o adara kò wọ́n o ẹ̀ ṣe sà dáàdì mọ́mì ṣé ń gbédè mi ṣé o mọ̀ pé ìjọba Èkó ò nílẹ̀ àwọn ni eku ẹ̀dá tí wọ́n ń dá gbogbo nǹkan àwọn ò nílẹ̀ ilẹ̀ wo náà fẹ́ ok ṣé Bàdágìrì náà fẹ́ fún Fúlàní wọ́n ti fún wọn létí òkun nígbà tó kún bá ru sókè arú màlúù wọn lọ àwọn ọmọ tí wọ́n ṣe àwọn fi wọ́n gba wóni àwọn fi wọ́n pa wóni gbogbo màlúù tó wà ó níye táàsì tí tábà ti kó wọn wá bá tíọ̀ ó níye tíkẹ́ẹ̀tì tá ń já lórí wọn Èkó ń fi wọ́n pa wóni ilẹ̀ wo náà fẹ́ fún wọn ok ṣé Àgbàdo Ìjàyè náà fẹ́ lọ kárà sí àbí bo ni koríko wà tán fẹ́ jẹ lẹ́kọ̀ọ́ ok inú aláùsá lórí fíìdì Ambode Sanwó-Olú àbí kílẹ̀ ń pè ibẹ̀ ló fẹ́ kó wọn sí they are wise ṣé inú Ìkòròdú ló fẹ́ kó wọn sí níbo ń bẹ̀ gbogbo ilẹ̀ tán ti tà tán àbí ọ̀nà Ẹ̀pẹ́ ló fẹ́ kó wọn sí tí omi ṣé orí gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí is a tactics I want everybody to understand it very well it's a tactics Èkó ò ní kankan tó fẹ́ short. But the only thing you can short in Lagos, stopping voting them. When you raise up today, pé a ò dìbò, that is ibi tó máa kọ́kọ́ affect Lagos State ni. Because tá sọ pé ilẹ̀ Yorùbá lè ní o, a ò ṣiṣẹ́ mọ́. Do you remember when Esther started? Do you know how many resources they are lost on Lagos State? Ẹ máa rú àwọn nǹkan owó tí wọ́n pàdánù. Kì í ṣe pé tí wọ́n jò yẹn bí kò ṣe wọn ò jẹ́ kán tajà ẹ̀jẹ̀ ń já tíkẹ́ẹ̀tì ẹ̀jẹ̀ ń ṣe gbá gbogbo nǹkan tẹ̀ kó owó ni. Likewise when all the people are living in UK ò ní kankan wọ́n fi táàsì báyé yín jẹ́ ni Lagos State ò ní kankan àwọn fi ọgbọ́n olè wọ̀nbíà ọgbọ́n tán gbé kalẹ̀ àwọn ọgbọ́n bọ̀bọ̀dá Tinubu tó ti kọ́ wọn lólè. When you drive your car you stop immediately they will pick your car you go and pay a lot of money to Lagos State pocket. That is why tán fi ní task force tán ní gbogbo káì tán ní oríṣiríṣi force. They are generating money. Wọ́n pawó ju pé federal government lọ. That is why you saw them tó jẹ́ pé wọ́n wá ọ̀nà láti má jẹ́ kí ọmọ Yorùbá kó wà ní gbogbo post ní Lagos State. Tó bá lọ sí Muritala Muhammed airport Fúlàní ló wà ńbẹ̀ tó lọ sí international airport Fúlàní ló wà ńbẹ̀ tó lọ sí DSS Fúlàní ló wà ńbẹ̀ tó lọ sí NAFDAC gbogbo nǹkan tó wà Lagos State Fúlàní ni. They know how much they are realized lórí ẹ̀ ṣùgbọ́n àwọn ará Abẹ́òkúta ọ̀nà wọn bàjẹ́ débi pé kò sí solution and Abẹ́òkúta tá a dẹ̀ sọ Ògùn State tá a sọ they are generate head of states. Àwọn àti Fúlàní àwọn ni wọ́n jọ ń figagbága. Àwọn ni wọ́n rúùlù Nàìjíríà. Àwọn lè ń wò lókè bí olórí. But because the third batch or fourth batch of Yoruba nation didn't come from them. That is why you are selling them today. They are fighting a lot of fighting. Tán fi ń jà pé ilẹ̀ Yorùbá ò ní lọ. If it is
irú bàbá Akíntóyè kó jẹ́ irú Abẹ́òkúta, ọ̀rọ̀ tá à ń sọ yìí àti bútà jù bá ṣe ń sọ yìí. But àwọn Abẹ́òkúta wọ́n máa àwọn tó jẹ́ Ogun State generally wọ́n máa wò wọ́n bíi pé wọn ò mọ nǹkan tí wọ́n ṣe, wọ́n mọ nǹkan tí wọ́n ṣe, wọ́n wise. Ọlọ́gbọ́n the talented person ló ń gbé bẹ̀. They are know what they are doing. Ṣùgbọ́n ẹ wo irú bàbá Ọbásanjọ́. Ọ̀pá kan ṣoṣo ni Fúlàní fi ń dàgbàrú màálù. Mo fẹ́ fi yín sí ìwé ìrántí. Nígbà tí Boko Haram started immediately, who is the first person láti kọ́kọ́ lọ meet àwọn Boko Haram? Ọbásanjọ́ ni. Kó tó di ayé gún mi báyìí. Ọbásanjọ́ ló wọlé tẹ̀lé wọn lọ. But torí ẹ̀kọ́ ibi tán kọ́ Goodluck lákòókò náà. Torí ìwà ibi tán kọ́ Goodluck. Ó ní ó jẹ́ kó listen sí Ọbásanjọ́. If Goodluck listened to Ọbásanjọ́ that time, kò bá sí nǹkan tó jọ, kò ní sí nǹkan tó ń jọ Boko Haram. But orí burúkú ò jẹ́ ká kú tán ó léwo. DSS tá à ń bá sọ̀rọ̀ yẹn wá sọ fún wa pé I like Fulanis for something. They know how to use a power. Than Yoruba and Hausa, than Yoruba and Igbo. Money in which way, sir? Oni Yoruba bá lo agbára tó bá wà nípò kan. Oni orí àwọn ọmọ ìyá rẹ̀ ló máa lò lé. Oni tí Igbo bá lágbára, ó ní orí àwọn ọmọ ìyá ẹ̀ ló máa lò lé. Oni ṣùgbọ́n tí Màlà àbí Fúlàní bá lo agbára, wọ́n máa lò ó sí ọ̀dọ̀ àwọn neighbor wọn kán bá mọ̀ pé agbára wà. Mo wá béèrè pé àwọn tó wà lẹ́wọ̀n tí gbogbo ọmọ jà sọ gbogbo ẹ̀. Ó ní they are no guilty, but wọ́n ń lo agbára. Ó ní ayé agbára la wà lọ́wọ́ ẹ̀. Mo wá dókè, báwo la ṣe fẹ́ sí ẹ Nàìjíríà? Báwo ni Nàìjíríà ṣe fẹ́ pín? Let me declare to you today. Tó bá fẹ́ tí kò gbọ́, tó bá dẹ̀ wẹ́ kó má gbọ́. The next thing tó sọ ni pé accept blood share. Accept kí ìtàjẹ̀sílẹ̀ kí ó wà. Torí pé all these people wọn ò ready àti fi ìjọba náà sílẹ̀. Àwọn bàbá wa, àwọn aláyélúwà wa, àwọn ìjòyè wa, likewise àwọn gómìnà wa, àwọn rep wa, àwọn senate wa, gbogbo wọn, we are there. Ṣé wọ́n blind bíi tèmi báyìí tí wọ́n ò rí what is going on? Àbí etí wọ́n di ṣé deaf ni wọ́n ni? Tí wọn ò gbọ́n tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè, tí irú Ọ̀ṣínbàjò wà utter statement fún tọmọdé tàgbà pé a man of God, wọ́n ní ká sọ̀rọ̀ bí ọlọ́gbọ́n. Bàbá lákè ọgbọ́n, ìran Awólọ́wọ̀ ò dẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ tó lè sọ̀rọ̀ pé it's a minor something. Ẹ rí pé máa yẹn ó yẹ ká lọ bẹ́rí ẹ̀ sógun. Ẹ̀san yín kò gbóògùn, ẹ̀san máa ké lórí aṣebi. Gbogbo ipòkípò tó o bá wà, máa rántí pé lọ́jọ́ kan ikú máa pojú ẹ̀ dé. Ikú máa pa gbogbo wa. Àwọn kan kú lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn kan ti kú látànà, àwọn kan dẹ̀ tó máa kú ká tó sùn lálẹ́ yìí. Ìjọ wo ló fẹ́ kú? Ìjọ wo ni mo fẹ́ kú?
ìjọwọ́ ọmọ ọjọ́ tó dá láyé pé ó lò. Bàbá àti ìyá ẹ̀ ló sọ fún ẹ pọ́jọ́ báyìí ló wáyé, ìjọ ìwọ mọ ọjọ́ ìwáyé rẹ̀. Ṣèbọn sọ fún ẹ pé 31st of December náà bí ẹ, níyà ẹ sọ fún ẹ pé ọjọ́ tí mo bí ẹ ní 31st of December. Tó bá sọ pé on the 19th of December, what do you want to do? Bẹ́ẹ̀ sì ló sì mọjọ́ tó ń lọ kúrò lórílẹ̀‐èdè. Ẹ wá wá ayé mọ́yà, kò sí ilé ìlera, dókítà daṣẹ́lẹ̀, ìlú òrọ́gbọ́, wọ́n ń pa wá, ẹ̀dẹ̀ lórílẹ̀‐èdè kan là wà. Ẹ jẹ́ kí Ọ̀ṣínbàjò kó wọ mọ́tò, kó gba jẹ́bà, kó gba jáde sí Bìnìkébì, kó gba kókò, kó dé dáńsà, kó dé bòǹsà, kó kúrò ń bòǹsà, kó gba dáńsà gàrí, kó kúrò ń dáńsà gàrí, kó lọ Kámbá, kó tó dé ibẹ̀ yẹn nínú Bìnìkébì nìyẹn o. Dádì, asmẹ́ẹ̀lì pẹ́pẹ́, ṣé irú idiot man ni ló yẹ kó sọ̀rọ̀ tí Ọlọ́run kó ẹyọ nínú helicopter crash tán ti fẹ́ bọ́ǹbù ẹ̀dá? Ṣé irú ẹ̀ ló yẹ kó sọ statement yẹn? Ìwọ tó yọ̀yàn nípò tí Fúlàní padà dé tó wá dá wọn padà sípò, have you forgot? Kò lè dùn mí nígbà tó jẹ́ pé ó fẹ́ jẹ́ kí ọ̀gá. I hear some statements, wọ́n ní Ọlọ́run ó ṣe o, láàrin àwọn tó fẹ́ dìbò tó tún parí pọ́ fẹ́ dìbò fún ẹ, tó fẹ́ yàn ẹ́ ní pírẹ́sídẹ́ǹtì, wọ́n ní Ọlọ́run ó ṣe o, tọ́lọ́run tètè tì ẹ́ lẹ́nu tó ṣe báyìí. Professor burúkú leléyìí, apààyàn leléyìí, ìjọba tiẹ̀ gan máa lé ju ti Buhari lọ. Ìjọba àfipáṣe, ìjọba ológun tẹ̀ ń pa wá. Gbogbo yín lọ́lọ́run máa pa láìkú kan. Ta ló sọ̀rọ̀ sókè nínú yín? Ta ló bọ́ ọ̀tá tó sọ̀rọ̀? Àfi ibi tẹ́ ẹ ti ń jà ìjà wèrè kiri pẹ̀lú ìjà ìwọ ni PDP, alága PDP, alága kinní kan, orí yín burú papọ̀ ni. Dẹ́ẹ̀dẹ́ẹ́ mìràwé lọ́sẹ̀ yìí, ọ̀run sọ fún mi àwọn tó wà láhàámọ́ máa jáde, ṣùgbọ́n o by fire by force, by kí mo pè, by fire by force, Nigeria must break. Who is the enemy of Nigeria? Are you not the one? Ẹ̀yin náà ni. Ẹ̀yin tẹ́ kóra yín jọ bí olóṣèlú ni enemy of Nigeria fúnra yín. Ẹ̀yin náà lọ́lọ́run dẹ̀ máa tú yín láṣìírí síta. Because ẹ̀yin ni Boko Haram. Ẹ̀yin lẹ̀ ń gba ransom. Nígbà tí báwo ni S-man tán ṣe rí aṣọ sójà original wọn wò. Bí ikú ilé ò pa ní tòde ò lè pa ni. Ẹ̀yin tàn wá jẹ ni. You are deceiving us. Tó bá jẹ́ pé olórí burúkú Lamindo tó kówó Central Bank jẹ títí tí ò tó lòun fún Sunday Igboho ní warning pé kí ló lè ro ẹ̀ láti lè sọ pé ó fẹ́ pín Nàìjíríà, ṣẹ́ẹ̀rí pé olórí burúkú nìyẹn. Ọba mélòó ló bọ́ ọ̀tá tó sọrú ẹ̀? Kí ló dé tí ẹ ò tiẹ̀ rọ́rọ̀ sọ? Ẹ jọ̀ọ́ ẹ já bẹ̀rẹ̀ látòrí Gbajabiamila títí dé ìyàwó Tinubu, Yayi àtàwọn ará Ondo gbogbo, Èkìtì representative gbogbo. Kí lẹ̀ ń sọ ní rep? Òfin ni pé ká má lè rí yín bú lẹ̀ ń ṣe. Immunity lẹ̀ ń ṣe fúnra yín. Asylum tẹ́ máa gbà ní country bí mi lẹ̀ ń lé kiri. Your head is not correct. Lọ́pọlọ. Ogun dẹ̀ ń bọ̀ wá bá yín o. Oh my God. Ẹ̀jẹ̀ yín máa ṣe bàlánlẹ̀. Tẹ́ ẹ bá lẹ̀ gbọ́. I will speak to you. You better go and repent. Lọ yí wà padà kúrò nínú ìṣe àìṣedédé rẹ̀. Fi èébì rẹ̀ lẹ̀. Ẹ fi ìwà ìkà lẹ̀. Ẹ fi ìwà olórí burúkú sílẹ̀.
ẹ kúrò nínú ìwà ibi yín nítorí pé Ọlọ́run wá wà ńbẹ̀ yóò ṣe ìdájọ́ olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ti rí. Kí ló dé tẹ́ burú ní èèyàn? Look at statements. I will try and do this for you. Ẹ̀yin tí ẹ ń rò pé mo fẹ́ kẹ́ gbọ́ ohun tí lọ́ọ̀yà sọ. Mo ti send ẹ̀ sí post oríṣiríṣi àwọn èèyàn náà wọ́n ti gbọ́. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ̀ ti tún gbọ́, I want you to listen very well. We are giving the State Security Service, particularly its Director General, 48 hours and not an hour more, within which to fully obey and comply with the release order of the court in favor of all Sunday or face contempt proceedings before a court of competent jurisdiction with full weight and recompense of court brought to bear against his insolence and disregard of court order. Take notice that we will not fail to exhaust all legal and social remedy available to the detainees in enforcing their rights in this matter, setting the tone against the SSS notorious disregard of due process and rule of law. Gentlemen of the press, it has become apparent that the SSS has developed a very terrible psychology of disrespecting the laws of the land, disregard for the Constitution, disrespect for the courts. And this is an affront on our judicial system. This is an affront on the democratic system we believe to practice. And this is an affront on the nation itself. In view of this, we have communicated to all social forces and we are calling on all international communities to understand that we are currently under a government that has been hijacked by spineless entities whose intention is to torture, oppress, suppress Nigerians. And we shall take this no more. These people were unlawfully arrested and detained by DSS. We approached the court and the court granted them bail under the law. The court granted them bail on conditions and the conditions have been met. This also has been communicated to the State Security Service. But because of their arrogance, because of their utter disrespect for our law, they have refused to release all the detainees. The detainees have remained in a very bad situation, under torture on daily basis, sleeping on the floor. We are tired of this. In every democracy, it is very important that the Constitution is supreme. The Constitution is above citizen. The Constitution is above every government, and our position, DSS must come to recognize in a constitutional democracy. But as I speak to you, the release warrant has been served on the release warrant has been served on the DSS. As at Monday this week, we have perfected all the bail conditions, and my Lord has signed the release warrant. So what we expect, what is SSS still doing from Monday to Friday that you cannot release these people? And what kind of administrative procedure are they going through that they cannot release them Tuesday, Wednesday, Thursday, and this is Friday? This country cannot continue like that. Can you permit some of my colleagues to attend the case? Please change the microphone. Our demand is very simple. That the DSS must obey the court order and they must release these people. Because in the eyes of the court, having gotten their release order by the court, they are now a free man in the eyes of the court who is entitled to the benefits of constitution, particularly with respect to their liberty. And that cannot be joked with. The DSS has responsibility to respect the rule of law and the order of the court, and that must be protected by all. Whether there is an appeal or not, there is a substitute order of the court which is bound to do. So until DSS actually comply with the order of the court, as a matter of fact, if you are in a breach of the order of the court, you have no right of audience before that court. We are here to inform Nigerians that by the special grace of God, that the DSS may be a candidate for Kuje by next week. If Amen. And we are not joking.
because the laws are very clear. We are even willing to test the law. We understand that we've been getting information from some people that we will have problems serving the DSS and we've mapped out our plan. But we will also appeal to the SSS in the interest of justice, in the interest of liberty of these people who have been unjustly detained in their facility, and in their own interest to release these people peacefully so that they can reunite with their families. These people are innocent. These people have no crime on their head. These people have no criminal record, and the SSS also has not been able to even mention a single offense against them in court. And that is why we are demanding for their liberty. That's why we are demanding for their freedom. And it is also important to inform us that this affects every citizen of Nigeria. Today it is 12/8 of Sunday Go. Tomorrow it can be another person. It was in news yesterday that there was attempt to trample on one of the very important TV stations in this country because we have a government that is deliberately angry about freedom of speech, freedom of expression, and these are things that we're worried about. And that is the reason we've called on Nigerians, we call on the entire world to ensure that this matter is not taken lightly. And be that as it may, the question and the issue before us right now is that there is a subsisting court order. I mean, if there's a subsisting court order, you cannot take that away, regardless of the fact that the DSS is claiming that some people have instituted a matter. We are not aware of that matter, but what we are saying is that there is a subsisting court order, and that order is an order of release, and DSS is bound to respect it, and that is our demand. Thank you, Pelumi. God bless you. Wàhálà àánú gbà o, orí rẹ̀ ò ní gbàbọ̀dè. Gbogbo lọ́ọ̀yà tó wà ń bí, ajàjàǹgbára àwọn lọ́ọ̀yà wa, ẹ dákun ibo lẹ wà. Tí Pelumi bá lè máa sọ irú ọ̀rọ̀ yìí jáde pẹ̀lú ìtara àti ìbínú, ó lè dá ọ̀la kan kó jẹ́ ìwọ ló kan. Torí pé ọ̀pá ta fi nà yálé o, ó ń bẹ lájà fún ìyàwó. Ọ̀pá ta fi nà yálé o, ó ń bẹ lájà fún ìyàwó. Why threatening? Kí ni ẹ̀sùn wa tí wọ́n ṣe? Ẹ̀yin abiyamọ, mo sọ kan fún yín gbà yẹn. Nígbà tí mo sọ ti ìyá yẹn fún yín. Mo sọ yẹn fún yín náà. Mo ní lẹ́kọ̀ọ́ adúrú iṣẹ́ tí ìyá yẹn ṣe fún wọn. Kí ni èrè ẹ̀? Ó bá ṣiṣẹ́ fún wọn. Tó bá wọn rìnrìn àjò. Èrè tí kan South Africa pa ní èrè ẹ̀. Ní freedom láti sọ̀rọ̀. Àyàfi ẹni tó bá ti ṣe tán ikú bíi tèmi báyìí. Àyàjẹ́jẹ́ tó bá ti wò pé ìyà tó fẹ́ jẹ òun yìí o, òun rẹ́dì àti jẹ. Èyí tó kù kan fọ́ lójú kan tó kù kan kó máa fọ̀ párìn tó gba kámú. Ẹni tó fẹ̀mí ẹ̀ lélẹ̀ láti wọ ọgbà ẹ̀wọ̀n. Òun nìkan ló kù tó fẹ́ bọ́ ọ̀tá. Ẹni tó ṣe tán àti jẹ̀gbátí àti ṣẹ́gi lọ́rùn. Ó mọ èèyàn ò débẹ̀. Olówó ò débẹ̀. Abíọ́lá lówó débẹ̀ ó kú. Awólọ́wọ̀ mọ̀yàn ó débẹ̀ ó ṣẹ̀wọ̀n. Bọ́lá Ìgè débẹ̀ ó kú. Abẹ́ gbàgbé ni. Sunday Igboho débẹ̀ wọ́n wọlé wọ́n wọ̀nà ẹ̀. Lady K débẹ̀ pàkúté mú lẹ́sẹ̀. Wọ́n tì wọ́n mọ́lé, wọn ò fẹ́ kó wọn dà. Ìgbà tó bá kàn wọ́ tó kàn mí, kí ni wọ́n máa fi ṣe wá? Àdògán débẹ̀ wọ́n pa, Àfáà débẹ̀ wọ́n pa.
ta ló kàn? Gani Adams sì débẹ̀ ó dára wọn. You need to think very well. Tinubu pariwo ní 99 ó débẹ̀ ó dára wọn ni. Tí ìwọ bá débẹ̀ sọ ní gbowó ìwọ tí mò ń wò yìí. Ẹ̀yin tẹ́ ń pè mí pé ó ti le lálejò bàtà mi máa ya. Ẹ jẹ́ ó yà. Kí là ń ṣe láyé òṣì? Àwọn tí Fúlàní ń bẹ́ lórí ṣáyé òṣì náà wà ní àbáyé òtítọ́. Abẹ́ obìnrin lágbà jáde àbí afábẹ́ gbé wa jáde. Ta ló jábọ́? Jésù wá sáyé kò jábọ́ o. Sòtítọ́ kó o kú ó dáa ju kó o parọ́ kó o wà láàyè lọ. Ẹni ò mọba ní fọba ṣeré. Ẹni ò mọba ní fọba ṣeré o. Mo ní olùgbàlà. Àìsáyà 50 ta ló wà ńbẹ̀? Ẹ gbé Bíbélì wa ẹ já kàwé. Hallelujah. A ti wà lórí wákàtí kan mo ń lọ náà nìyẹn. Àìsáyà 50 ta ló ti wà ń bẹ́ẹ̀? Àwọn àdìmí mi ń ṣe graduation lénìí. Mo kí gbogbo ẹ̀yin ọlọ́jọ́ ìbí o. Àrírí máa bára wa ṣe. Àǹtí mi, happy birthday to you. Long life in a prosperity. Ìgbà ọdún kan ni. Admin, graduation rẹ lénìí wàá fi ṣàṣeyọrí o. O ò ní kú fọ́tayọ̀. Wàhálà rẹ ò ní pín. Ẹnikẹ́ni tó bá ní kó kú lórúkọ Jésù yóò fogun ara rẹ̀ gbé. Ẹ̀mí rẹ̀ á la ẹ̀kọ́ tó kù jà lórúkọ Jésù. Báyìí ni Olúwa wí. Níbo ni ìwé ìkọsílẹ̀ ìyá yín gbé wà? Ẹni tí mo kìlọ̀ kọ sílẹ̀. Ọlọ́run mi sọ pé báyìí lòun sọ. Níbo ni ìwé ìyá yín wà tóun ti kọ sílẹ̀? Látorí Buhari Tinubu. Ẹ̀yin gómìnà, ìwé ìyá yín Ọlọ́run mi kọ sílẹ̀. Ẹ̀yin afáyé níyìn lára Ọ̀ṣínbàjò àǹkó àtẹ̀yin pásítọ̀ tẹ́ ń sọpọ́ọ̀tì wọn. Àfáà tẹ́ ń sọpọ́ọ̀tì wọn, ìmáàmù tẹ́ ń sọpọ́ọ̀tì wọn. Ọlọ́run sọ pé níbo ni ìwé ìyá yín wà? Báyìí ni Olúwa wí. Níbo ni ìwé ìkọsílẹ̀ ìyá yín gbé wà? Ẹni tí mo ti kọ sílẹ̀ tàbí nínú àwọn ohun gbèsè mi tí mo ti tà yín fún. Ẹ ṣé mọ̀, ẹ bá mi kí admin, ẹ bá mi dá lọ́ọ̀fù bolẹ̀ fún admin. Admin mi ń ṣe graduation lénìí as a bachelor degree. Ẹ bá mi dá lọ́ọ̀fù bolẹ̀ fún admin mi. Ẹ dákun, ẹ jọ̀ọ́ tèmi wàhálà àánú gbà. Ìwọ náà tìrẹ náà máa dé. Lórúkọ Jésù, ire àwọn ọmọ rẹ̀ á ṣojú rẹ̀. Ire ọmọ mi ṣojú mi lénìí. Ó yọ bá mi dá lọ́ọ̀fù bolẹ̀. Kí ni ó ìtúkù tí wọ́n á ṣe láyé? Nígbà tọ́mọ mi bá ń ṣe graduation, kí ló kù? Ire dé, ire mi dé o, ire mi káàbọ̀, ire mi wọlé dé. Criminal injustice lórí ìdí. Criminal injustice. Ó ju àwọn wèrè kówèrè wọ̀nyí lọ. Ó di barista lójú ẹ̀mí mi. Gbọ́ ọmọ rẹ yóò ṣe rere lójú rẹ lórúkọ Jésù. Ó ṣe oúnjẹ àrẹ Àdùnnídayọ̀ ẹ bá ń káàdì mí.
nígbà tí mo bá dé kò sí ẹnìkan nígbà tí mo bá pè kò sì sí ẹnìkan láti dáhùn ọwọ́ mi ha kúrú tó bẹ́ẹ̀ tí n kò fi lè rà á padà tàbí èmi kò bá lè ní agbára láti gbani. Kíyèsí ní ìgbà ìbáwí mi mo gbẹ́ òkun mo sì sọ odò ńlá di aginjù. Ẹja wọn run nítorí omi kò sí wọ́n sì kún fún òǹgbẹ. Ìyà wọ̀nyí ni fún àwọn ẹlẹ́ṣẹ̀. Ìyà yìí wọ́n fún àwọn aláìṣòdodo. Ìyà yìí ni fún àwọn tó mọ ìkà tó mọ òtítọ́ ṣùgbọ́n tí wọ́n fi ìyà jẹni. Mo fi ohùn dúdú wọ àwọn ọ̀run mo sì fi aṣọ ọ̀fọ̀ ṣe ìbora wọn. Ṣùgbọ́n tí mò ń kàṣà ìwọ aṣebi ìwọ aṣèkà agbé nínú kọ̀rọ̀ máa tafà sínú ìmọ́lẹ̀. Ìtí Ọlọ́run ní fún ọ rèé o. Tẹ́ ẹ pa ènìyàn bí ẹni pẹran lórílẹ̀‐èdè yìí. Ìtí Ọlọ́run ní fún ọ rèé. Tẹ́ ẹ kó àwọn ènìyàn sínú àhámọ́. Tẹ́ ẹ kọ̀ tẹ́ ò ṣí wọn sílẹ̀. Ìtí Ọlọ́run ní fún yín rèé. Ìgbọràn. Olúwa Jèhófà ti fi ahọ́n àkọ́ fún mi. Ahọ́n kí la pè ọ̀kọ̀ akọ̀ idà ló ń jẹ́ bẹ́ẹ̀. Fi fún mi kí èmi kí ó lè mọ bí a ti ń sọ̀rọ̀ ní àkókò fún àlàálẹ̀ ó sì jí òrówúrọ̀ ó sì mí lí láti gbọ́ bí àkọsílẹ̀. Ẹ má bínú iná yẹn ó ṣe bákan. Etí láti gbọ́ bí akẹ́kọ̀ọ́. Olúwa Jèhófà ti sí mi ní etí èmi kò sì ṣí àgbọ̀nrín bẹ́ẹ̀ ni èmi kò sì yí padà. Mo fi ẹ̀yìn mi fún àwọn aluni. Mo fi ẹ̀yìn mi fún àwọn aluni. I turned my back láti lè jẹ́ kán nà mí. Àti ẹ̀rẹ̀kẹ́ mi fún àwọn amútú irú. Èmi kò pa ojú mi mọ́ kúrò ní ìtìjú sí ìtumọ̀ sí àwọn nǹkan wọ̀nyí ni pé àwa sọ òtítọ́ ọ̀rọ̀ náà má dì. Àdákẹ́. We are ready for the sovereignty. Are ready fún any sequences àbí kí ẹ ń pè lólóyìnbó tó fẹ́ jáde ńbẹ̀. Ẹ wá ètò kù sí. Nítorí Olúwa Jèhófà yóò ràn mí lọ́wọ́ nítorí èmi kì yóò dààmú nítorí mo mọ̀ tí dààmú nítorí ni mo ṣe ń gbé ojú mi ró bí òkúta líle èmi ó sì mọ̀ pé ojú kì yóò tì mí. Hallelujah. Mo gbé ojú mi lé. Mo mú ọkàn mi sọ́dọ̀ Elédùmarè. Mo dúró lórí àpáta tí kò ṣe ṣí nídìí. Mo fi ẹ̀mí mi lé lọ́wọ́. Kì í ṣe fún DSS. Kì í ṣe fún àwọn agbénipa. Kì í ṣe fún àwọn ayé. Kì í ṣe fún oṣó. Kì í ṣe fún àjẹ́. Kì í ṣe fún emèrè. Kì í ṣe fún ẹlẹ́bọlógún. Adáhunṣe. Awọnú omi. Abọ́rùn rìn. Abọ́sùpárìn. Asọ̀rọ̀ nínú ilẹ̀. Agbóhùn eku. Agbóhùn ẹyẹ. Alùjànnú. Mi ò fi ẹ̀mí mi lé wọn lọ́wọ́. Mo fi ẹ̀mí lé Kristi lọ́wọ́. Ẹni tó ní mí tí màá jí iṣẹ́ mi fún lọ́jọ́ ìkẹyìn. Ẹ ṣe rere. Torí pé ayé ń lọ sópin. Ẹ ṣe rere. Ẹ ṣe rere. Káyé bá lè yẹ wá o. Mami, ẹ ṣe rere. Ẹ ṣe rere.
ẹ ṣe rere káyé bá lè yẹ wá o. Ẹ̀yin gómìnà wa ẹ ṣe rere ẹ ṣe rere káyé bá lè yẹ yín o. Sanwó-Olú ẹ ṣe rere ẹ ṣe rere káyé bá lè yẹ o. Mákindé ẹ ṣe rere ẹ ṣe rere ẹ ṣe rere káyé bá lè yẹ yín o. Akérédolú ẹ ṣe rere ẹ ṣe rere ẹ ṣe rere káyé bá lè yẹ yín o. Kí lorúkọ ẹ tó wà lọ́ṣun? Ẹ sọ̀rọ̀. Oyin kí lẹ máa ń pè? Òun náà kò ṣe rere káyé bá lè yẹ. Abíọ́dún ìwọ náà ṣe rere o. Sick name mi káyé bá lè yẹ. Ẹ̀yin lọ́balọ́ba ẹ ṣe rere káyé bá lè yẹ yín. Ọbásanjọ́ ṣe rere káyé bá lè. Ẹ̀yin gbogbo rẹ́ẹ̀pù sẹ́nìtì ẹ ṣe rere káyé bá lè yẹ yín o. Gbogbo ohun tẹ́ ń ṣe wọ̀nyí ẹ yí padà, ẹ bá ẹlẹ́dàá yín sọ̀rọ̀. Gbogbo àwọn ọba ẹ yí padà. Àwọn ọba gbogbo, àwọn aládéládé ẹ yí padà. Ẹ padà wálé. Ilé làbọ̀ sinmi oko. Ẹ má ṣọ̀tẹ̀. Ẹ má jẹ́ kẹ́jẹ̀ yín ó ṣàǹbàlà lójú idà. Ikú tó ń pojúgbà ẹni òwe ló ń pa fún ni. In tó ṣẹlẹ̀ sí Plateau, ẹ má jẹ́ owó orílẹ̀-èdè Yorùbá. Ẹ ṣera yín lọ́kàn. Ẹ jẹ́ kí gbogbo wa ṣe wara wa létùṣù ọ̀wọ̀. Ẹ̀yin pásítọ̀ ẹ ṣe rere káyé bá lè yẹ yín. Ẹ kúrò nígbè yìí sọ̀hún olè tí ẹ wà yìí. Torí pé kí ìjọba Nàìjíríà máa lè máa kówó pamọ́ sàkáǹtì yín lẹ́ẹ̀ ṣe sòtítọ́. Ṣọ́ọ̀ṣì tẹ́ ẹ dálẹ̀ tó di ńlá. Owó ìjọba Nàìjíríà wà nù bẹ́ẹ̀. Ẹ kó jáde fáwọn mẹ̀kúnnù kan fi jẹun. Owó ìrànwọ́ Commonwealth tán fún wa. Ẹ láwọn Boko Haram lẹ fẹ́ kó fún. Ẹ rojú ayé bí. Owó tán ní kan fi tọ́jú àwọn aláìní, àwọn bàbá, àwọn arúgbó wa. Wọ́n tún ní Boko Haram náà wọ́n tán daṣẹ́ lẹ̀. Ṣé ẹ mọ̀ pé set-up ni? Ó ti tó, ó tàkókò a fẹ́ ṣe rere. Ẹ jọ̀ọ́ lọ́jọ́ Monday fún ìkìlọ̀ kí tó máa lọ. Ètè wà nìbàdàn. Ẹ jájọ pàdé ní court fún last statement Ìgbòho ní court. Ẹ jájọ débẹ̀. DSS náà wọn ò lè kó wa. Ká pọ̀ lọ́bẹ̀ ká mọ̀ pé Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ ohun ìní case finally. Ẹ máa fojú sọ́nà Lady K àtàwọn tó kù ẹ̀. Ọlọ́run ti sọ pé láàrin ọ̀sẹ̀ yìí kó tó tán wọ́n máa wálé. Ògo ni fọ́lọ́run lókè o. Mo sọ fún yín pẹ̀lú ayọ̀ àti oore ọ̀fẹ́. Ọlọ́run mi máa ṣiṣẹ́. Ọlọ́run máa ṣe kíni? Ọlọ́run mi máa ṣiṣẹ́. Mo sọ nígbà yẹn, mo ní èèyàn kan nínú wọn ló jẹ májèlé tó jẹ́ kí ìdádúró yẹn ó pọ̀. Ṣùgbọ́n I hear from God pé I set them free lénìí pé a máa ṣí wọn sílẹ̀. Mami, wọ́n ní ilẹ̀kùn yẹn máa ṣí. Ó dẹ̀ ti ṣí lórúkọ Jésù. A ó rẹ́rìn ayọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ibi tí a ti bẹ̀rẹ̀. A dúpẹ́ ibi tí a bá dé. A dúpẹ́ ibi tí a mú lọ. Orílẹ̀-èdè yìí ò rọgbọ o. Ẹ jẹ́ a mọ̀ tí a ń ṣe. Thank you everybody. Ẹ ṣé o.
Asisat ẹ ṣeun o, ẹ bá mi kí admin mi, jọ ẹ bá mi kí admin mi, congratulations. Ìwọ tó fẹ́ pè mí, à ń bá ní kọ́lé, à ń bá ní ralẹ̀, à ń bá ní ta ilẹ̀, èyí tó bá dẹ̀ fẹ́, anílẹ̀ ní Mushin, anílẹ̀ ní Ìkòròdú Ìjẹrẹdẹ road, adẹ̀ nílé ń bẹ̀ tí ò dẹ̀ gani lára, upstairs láàrin ní Ìjẹdẹ road tó dẹ̀ wà mọ́tẹ́rẹ́bù, iná ti wà ń bẹ̀, àwọn èèyàn já ti ń gbénú bẹ̀, wọ́n kà fẹ́ tà á ní ilẹ̀ tó dẹ̀ dáa ni, ẹnìyẹn nílò owó ni ó fẹ́ tà á, kì í ṣe pé bóyá wàhálà àbí ìdààmú kan wà lórí ẹ̀, bẹ́ẹ̀ ni kò sì sí ogun lórí ẹ̀. I go there by myself and I pray towards it. Mo rí pé ilẹ̀ tó jẹ́ níhùn ni tó dọ̀rùn dẹ̀ gbé bẹ̀, torí àìmọye ilẹ̀ mi wà tá a fẹ́ tà, tá a bá débẹ̀ gan, àwa tá a fẹ́ polówó ẹ̀ gan a ò ní lè dúró, èmi ò ní bá wọn polówó rulẹ̀ bẹ́ẹ̀, o ò ní fowó ẹ̀ ra ikú lórúkọ Jésù. Wo tó o bá dẹ̀ ń kọ́lé ẹ lọ́bọ̀ ayé àwọn èèyàn ti gbẹ́ ẹ lórí ẹ̀ rẹpẹtẹ, o ló decide pé o kọ́lé mọ́, àbó ti gbàgbọ́ pé wọ́n máa pa Nàìjíríà, wọ́n máa palẹ̀ Yorùbá rẹ́, wọn ò lè pa wá rẹ́, wọn ò lè ṣe kíni, wọn ò lè pa wá rẹ́. A máa gba ilẹ̀ wa, mọ́mì wa kọ́ ilé rẹ̀ kí wọ́n náà lè jẹ́ àríbìdé sí. Mo gbàdúrà gbogbo ọwọ́ tó dẹ́ ẹ dúró tògótògó lórúkọ Jésù, ọwọ́ náà kó kúrò lórí ilé ayé rẹ̀. Embargo táyé gbélé ilé tó ti kọ́ pàtì láti 1960 yẹn, embargo náà kó kú òmẹ́. I could remember ìgbà tí mo lọ sí ilé ènìyàn kan, wọ́n ní kí a fẹ́ máa bá wọn kọ́lé, nígbà tá a máa dórí ilẹ̀ tó lóun ṣe foundation sí, gẹ̀dú ló wà lórí ẹ̀, igi gẹ̀dú ti wà ń bẹ̀, àṣetò bẹ̀rẹ̀ sí ń bẹ́ gẹ̀dú, gbogbo foundation tó ti ṣe ti wú, ó ti gbé. Mami, ọwọ́ kan ló dá wọn dúró, ṣùgbọ́n Elédùmarè gbọ́wọ́ náà kúrò. Bóyá o fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì ní pè wá, a máa bá ẹ kọ́ ní tìgbàlódé. Mami, builder làwa, àwa ò ṣe lọ mówó ẹ wákà tó jẹun. God will bless you all. Pè mí sórí nọ́mbà ẹ tó bá fẹ́ fún wa níṣẹ́, pé ò dẹ̀ fẹ́ jí wa gbé náà pè wá. Àìmọye àwọn èèyàn tá ti fẹ́ jí wa gbé, ṣùgbọ́n ojú wa ò fọ́, ojú sì ta ló fọ́, tí inú ò fọ́ o. A máa bá ẹ ṣiṣẹ́ rẹ̀, yóò sì dára fún ọ. Bí ikú ilé ò bá pa ni, tòde ò lè pa ni, kúrò mẹ́ nínú ìwà ìbàjẹ́ rẹ̀. 080 57 45 5803 080 57 45 5803. Yóò dára fún yín o, ẹ ó ra àánú gbà o. God bless you ma. Ìyá mi mú bọ̀, ẹ ra àánú gbà o. Gbogbo ènìyàn ni mo kí o, ẹ ra àánú gbà o. Ọlọ́run yóò wà pẹ̀lú yín. Thanks so much. See you tomorrow in another dimension. God will bless you. Orúkọ mi ò yí padà, wòlíì ọmọ ọba Bíọ́dún ni mò ń jẹ́ o. Yóò dára fún yín. Ó dàárọ̀. Àwọn tí wọ́n ní a ò ní wá, àwọn la ò ní dé bá o. Ilé rẹ, ọ̀nà rẹ kò ní dahoro. Ẹ jẹ́ kí iyè yín ṣí, ẹ pe àwọn ọba yín, ẹ pe àwọn ìjòyè yín, ẹ ní a ò ní ilẹ̀ tá a fẹ́ fún àwọn darandaran kan padà lọ sílùú wọn. Bye bye.